gbogbo ọmọ Yorùbá. Ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ Yorùbá. Ẹ kú ọ̀sán gẹrígẹrí gbogbo ọmọ Yorùbá. Ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ gbogbo ọmọ kóòtù òjíire. Mo kí ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí òkun àti ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà. Mo ṣe ládùúrà pé orí wa ò ní ṣàtakò ẹsẹ̀ wa o, ẹsẹ̀ wa náà sì ní ṣàtakò orí. Ọ̀gbọ́rú àdúrà yìí rí. Ẹ rí i pé ẹlòmíràn lọ àjò. Ọgbọ́ pé wọ́n ní wọ́n ń rí ṣe ni ọ̀ràn ló wọ́n dá lóhùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀ ní dáràn o. Ẹlòmíì gan wọ́n ń fi àjò bẹ́ẹ̀ kó tó lọ ni alóhùn lọ sẹ́ẹ̀. Ó sì lọ. Ìgbà tí ó sì dọ̀hùn ẹni tó ti wà nílùú láti 20 ọdún kò ríwèé ìgbélùgbà òun ìdè lù kò tí ì lóṣù mélòó kan ó ríwèé ìgbélùgbà orí rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ wọn ṣàtakò ara wọn gbogbo bí a bá dojúkọ o orí wa kò ní ṣàtakò ẹsẹ̀ wa. A dára fún wa orúkọ mi ní Lukman ọmọ ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin ọmọ Yorùbá àtẹni tí èso ọmọ Yorùbá káàkiri ayé ṣùgbọ́n tọ́lọ́hùn fún un láǹfààní tó gbé èdè Yorùbá. Ọya kú apáta ìjókòó kankan rọra fìdí rẹ̀ lé kébé. Kọ̀ wá sẹ̀nu kẹ́mú kẹfì ẹnu mẹ́nu ẹ fètè mété ẹ̀yá mi létí tọ̀tún ẹ fi tòsí yín lẹ̀ ẹ fariwo lẹ̀ ẹ má pariwo mọ́ ẹ kẹ́kọ̀ọ́ ẹnìkan ò béèrè owó lọ́wọ́ yín ọ̀fẹ́ ni torí pé dúkìá Ọlọ́run ni Ọlọ́run ò gbowó lọ́wọ́ wa kó tó fún wa ní mọ́ngòrò Ọlọ́run ò gbowó lọ́wọ́ wa kó tó fún wa níṣu ọ̀fẹ́ lọ́lọ́run rọ̀jò Ọlọ́run má fìyà jẹ wá o. Ẹ gbórúkọ egbò tí mo fi sí orí afẹ́fẹ́ yìí à ń pe egbò yìí ní egbò asòfẹ́yẹjẹ ṣùgbọ́n ẹlòmíà pè é ní asòfẹ́yẹjẹ ọ̀hún kan náà ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àbígbà tí yàrá bá pe dàání yàrá tó ní Dáníẹ́lì ẹni tó gbọ́ Yorùbá dáadọ́ mọ̀ pé Dáníẹ́lì lọ́fẹ́ rúgbò sí ní dàání ẹ dákun náà bí ní gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ Dáníẹ́lì o àìsàlàyé ọ̀rọ̀ ni o àdàbí kára Kòtòlú náà máa dákọ àwọn mìíràn máa ní àṣẹ èwo là àṣẹ àjàṣẹ jájàṣẹ èwo ni àṣẹ ẹ pèrè jẹ́ àgbọ̀ dáadáa àjàṣẹ làjàṣẹ jẹ́ èwo ni àṣẹ ẹ má bínú sí ẹ̀yà ara Kòtòlú o mo ní ẹjẹ́ akẹ́kọ̀ọ́ lára ewé yìí àtẹ̀gbò yìí mírèkù tí ń bẹ lára ewé yìí àtẹ̀gbò yìí bó ṣe ń wò yìí ọkọjá bẹ́ẹ̀ o torí ẹ̀ làbí máa sọ fún wa yìí pé nǹkan tó yìnbó bá ṣe tàwa máa pọ́nlé ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ dúkìá Ọlọ́run tí bẹ́ẹ̀ ń tòsí wa àìpọ́nlé. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń fòótọ́ ọ̀nù jáwé ó sì ti yé àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń fi òótọ́ ọ̀nù wa gbò. Gbogbo ẹ̀yin ìyá àbíyè ẹ̀kọ́ wọn kún ọgbọ́n lónìí o. Àwọn èèyàn lérò pé ẹni tó bá ti ń jólógbò ni wọ́n ń pè ní ìyá àbíyè. Rárá o. Ìyá mi ẹ̀yin náà tẹ wà lé ìyá àbíyè ni. Bàbá mi tí ń gbé tò yìí bàbá àbíyè ni. Ẹ̀mọ́ tó mọ wọ́n ń pè ní ìyá àbíyè ni. Bàbá ọlọ́mọ wẹ́wẹ́ ìyá ọlọ́mọ wẹ́wẹ́ bàbá tọ́mọ̀ tọ́jú ọmọ ìyá tọ́mọ̀ tọ́jú ọmọ gbogbo nọ́ọ̀sì ìyá àbíyè ni wọ́n gbogbo dókítà bàbá àbíyè ni wọ́n àwọn náà látò pè ní bàbá ọlọ́mọ yọyọ bàbá ọlọ́mọ wẹ́wẹ́ gbogbo dókítà ayé àbíyè ni wọ́n àbíyè ọ̀la ni wọ́n. Àìgbọ́ Yorùbá ẹlòmíì lọ́rọ̀ pé ẹni tí bá ti ń jẹ́ Òṣùgbó àbólógbò ni
òun ní jẹ́ àbíyè gbogbo dókítà ayé àbíyè ni wọ́n gbogbo nọ́ọ̀sì ayé àbíyè ni wọ́n àbíyè ọ̀la ni wọ́n dókítà wo ní abẹ́lẹ́ òun kí aláàárẹ̀ ọmọ akú sóhun lọ́dọ̀ ẹni ara rẹ̀ ọ̀yá tí wọ́n gbé délé dókítà tí wọ́n wò sàn tara ẹ̀ lé koko àbíyè ni àbábíyè kọ́ ìtumọ̀ àbíyè ọ̀la lẹ́gbọ̀n bẹ́ẹ̀ náà wá ní ewé ìṣègé àbíyè ọ̀la fún èmi àtẹ̀yìn ewé tó ń wò yìí o ewé asòfẹ́yẹjẹ egbò rẹ̀ náà ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí bẹ́ẹ̀ bá lọ àjàrà ẹ̀rì tẹ́ bá lọ tọpá ẹ̀rì kìí ṣe egbò tó mú rárá kò sọnù rárá ìtumọ̀ rẹ̀ ní pé kìí ṣe egbò tó wọ́n láti rí ọ̀yá láti rí ó tiẹ̀ pọ̀ Nàìjíríà dáadáa ṣùgbọ́n í máa ń wọ́n díẹ̀ owó rẹ̀ máa ń wọ́n díẹ̀ torí kò yá légbò kan tó sáré yá káàkiri bẹ́ẹ̀ í máa ń wọ́n díẹ̀ àmọ́ pẹ̀ ní rí ẹ̀ yanturu lẹ́rìí bẹ́ẹ̀ lọ́jà òyìnbó ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́jà amúsín ẹ̀ bá ọjà agége ẹ̀ bá bẹ́ẹ̀ náà níbẹ̀ lọ ọjà àtòkú láfẹ̀wá ìbẹ̀kòdó ẹ̀ bá mẹ́ bẹ́ẹ̀ sì níbẹ̀ lọ Ìbàdàn èyí tẹ́ wà nìbàdàn ẹ lọ ọjà Aba ẹ lọ ọjà Abòdè ẹ lọ ọjà Ọ̀rànyàn ẹ gbọ́ ẹ bá kìí ṣe gbòtọ́ wọn rá ẹ bá ti ní asòfẹ́yẹjẹ kódà bẹ́ẹ̀ ní asòfẹ́yẹjẹ ó ti yé wọn egbò náà ẹ rí ó brown gan-an ó brown yíyá sàwọn èèyàn mi ní Kotonu wọn ní àwọ̀ ṣòkòlá àwọ̀ ṣòkòlá ní àwọ̀ rẹ̀ lẹ́yìn gan bá ti rí wọn ò ní gbẹ̀gbẹ̀kúgbèlè yín lọ́wọ́ àwọ̀ ṣòkòlá ní àwọ̀ rẹ̀ ṣùgbọ́n ṣòkòlá tí wọ́n ń wí yìí ó tún mọ́ ju ṣòkòlá lọ ó tún mọ́ ju ṣòkòlá lọ dáadáa brown rẹ̀ ó tún tàn dáadáa ó tàn dáadáa ó dà gẹ́gẹ́ bí àwọ̀ àmọ̀ tó tí ò pọ́n rẹ́rẹ́rẹ́ jù bó ṣe rí nìyẹn báwo ni lílò rẹ̀ ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kí n mú bíi méjì àbí mẹ́ta kí n sọ fún yín. gbogbo ẹ̀yin alábìàmọ́ ni ń bá yí o ìpàdé àgbà o ẹ súnmọ́ bí o. ẹ̀yin abiyamọ lọ́rùn ẹ̀yin abiyamọ lọ́rùn ẹ bójú àánú abiyamọ ayé ọ̀jẹ̀ ìdúrà òye àwọ̀. ewé yìí àti egbò rẹ̀ ṣe rí ewé yìí lásán tó bá jẹ́ pé òun lè rí tí èèyàn bá ń bì pé ń bì èbì rẹ̀ ọ̀dáwọ́ ẹ ṣe ewé yìí fún kó mú èbì ní ọ̀dà lọ́wọ́ kan ni bẹ́ẹ̀ náà léwé àkókò rí o bẹ́ẹ̀ náà ni òun àti ewé àkókò bẹ́ẹ̀ bá ṣe fún lọ́wọ́ kan yọ gbọ́ yọ dákẹ́ ẹ wá gbọ́ ṣe rí egbò yìí ó wúlò fún ọkùnrin àtobìnrin pàápàá jùlọ ọkùnrin tí ń wojú Olúwa bákan náà obìnrin tí ń wojú Olúwa bóyá ìdènà kan ló wà fún yàn ẹ mú ewé yìí àtegbò yìí ẹ wá wá ewé àkókò àtegbò àkókò náà ẹ ṣe méjèèjì dáadáa kẹ́ máa mú pàápàá tí obìnrin bá jẹ́ nítorí pé ovulation rẹ̀ àpótí máa gbé ẹyin wá rẹ̀ kì í bá tètè gbẹ̀yìn jáde lásìkò ovulation bẹ́ẹ̀ ovulation rẹ̀ kì í ṣe dáadáa ẹni kóbìnrin kan máa mú dáadáa lóòrèkóòrè yóò dúpẹ́ fọlọ́run pé ovulation òun kò ṣe dáadáa
kékeré nìyẹn o ẹ máa tẹ̀lé mi o. ṣe rí igi yìí lásán ẹ gbìyànjú kẹ́ ha èpo kẹ́ ha ara igi yìí egbò yìí ni o ẹ fọ̀ ẹjọ́ mọ́ dáadáa o ẹ wá sa ẹjọ́ gbẹ ẹ wá rọra fi sórí pépà kan ẹ mú ọ̀bẹ kẹrọra máa fi ha ẹ bá ti ń ha ìpẹ́pẹ́ ara rẹ̀ yọ máa sí ara rẹ̀ lúbúlúbú ara rẹ̀ yọ máa gbọ̀n sára pépà yìí ẹ̀yin abiyamọ ṣẹ́rí lúbúlúbú yẹn lásán ẹ pò ó mọ́ oyin ẹ pò ó mọ́ kí ni mo pè é ẹ pò ó mọ́ oyin ẹ máa bá àwọn ọmọ yín bù sínú ògì gbígbóná tí wọ́n máa mú pàápàá jùlọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tí wọ́n bá wà nílé tí wọ́n lọ skul ì máa jẹ́ kí orí ọmọ ó jí pépé tágbàlagbà gan bá ń lò bí mo ṣe wí ọpọlọ èèyàn máa jí pépé egbò afẹ́fẹ́ ẹ̀jẹ̀ ni ń sọ fún yín o òun ni ń sọ fún yín o bẹ́ẹ̀ náà léwé rẹ o fámìlì ni wọ́n o ẹ máa bá ń ká lọ ṣáàgbọ́n mi yé. Oyè awo, ẹ má fi mí sílẹ̀ fún yẹ̀yẹ́. Ayé tèmi ṣe bí wọn ò dákẹ́. Ọdún dọdún kan wọn ò dákẹ́. Ọdún méjì kò bá kan náà ní. tí ọkùnrin bá jẹ́ni tó jẹ́ pé ṣèkan sùn lọ ni ṣẹ́rí ọ̀tọ̀ ni kí ọ̀rẹ́ nǹkan ọmọkùnrin tá à ń pè ní weak erection ọ̀tọ̀ nìyẹn ṣe mọ̀ pé ẹlòmíín bẹ tó jẹ́ pé tó bá bá obìnrin ní àṣepọ̀ àárín ọ̀sẹ̀ kan ó lè má gbádùn ara rẹ̀ ọ̀rọ̀ mi ò yé yín ó lè má gbádùn ara rẹ̀ ìsìn ṣẹlẹ̀ sóbìnrin náà tó yẹ pé tọkọ rẹ̀ bá fẹ́ pa aláṣepọ̀ báyìí ó lè má ké tó pé wọ́n bá súnmọ́ lẹ́ẹ̀kan àárín ọ̀sẹ̀ méjì pọkọ rẹ̀ bá ń bọ̀ báyìí yóò tì í dànù ni ẹni ó tiẹ̀ ti wọ jíǹsì sísàlẹ̀ kò ní jọ kó owó súnmọ́ òun kí nìyẹn ní lára ni gbogbo ara ó máa ro yẹngbẹ ọdẹ bẹ́ẹ̀ ṣe rí egbò yìí lásán ẹ wàá lọ wá egbò ẹ̀gbẹ̀sìn ẹ wàá sí pẹ̀lú èpo máńgò ẹ sè é ẹ máa mú dáadáa ẹ sè é ẹ máa mú dáadáa ní agbára Ọlọ́run gbogbo ohun tí jẹ́ ara ríro nínú eegun ara ni nínú ẹ̀jẹ̀ ni àbí nínú iṣan ara ni yóò lòun gbàgbé ẹ dán wò ẹ fún ẹ ròyìn fún mi. Ọdún mẹ́ta pé ó yí lọ, ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí i. mo ń jẹ́ òye yín pé ẹni tó lára máa ròhun yẹn ẹ̀jẹ̀ kọ́ máa mú kódà bákan náà ẹni tó jẹ́ pé tó bá fẹ́ ṣe menstruation rẹ̀ ogun ni tààrà ọ máa ní tí ò ní gbádùn ara rẹ̀ tààrà ọ máa ní ẹjọ́ òun ní òsè ẹ̀jẹ̀ ọ máa mú ṣẹwárẹ yọ wá jẹ́ pabambarì jù ọdẹ orí Ọlọ́run má fi ṣe wá àgànná Ọlọ́run má fi ṣe wá ẹ mú egbò yìí lásán ẹ sè é àti ewé rẹ̀ ẹ wàá lọ já ewé òtílí ẹ rí lọ́dọ̀ àwọn eléwé ọmọ ìbáà jẹ́ gbígbẹ rẹ̀ lẹ́rí àbí tútù ẹ kó o sí ẹ wàá lọ wá ewé àkókò lọ́pọ̀lọpọ̀ ẹ kó o sí ẹ sè é bí ẹ bá jẹ́ ẹni tí kì í rọrùn sùn tàbí ẹni tí àmúdi ń dà láàmú tó bóyá àti sùn rẹ̀ ó le ẹni kọ́ máa mú
ó wà lára ewé àtegbò tí Ọlọ́run fún lágbára tó jẹ́ pé ìmá tó làákàyè tá a bá fura pé ẹnìkan ń bẹ ó ní àmúdi ṣùgbọ́n kéètì lágbára jù àbí èèyàn bá ní ẹ̀jẹ̀ ríru pé ìmá ń dáyà láàmú pé tó bá sùn díẹ̀ yó sáré tají tó bá sùn díẹ̀ yó sáré tají ẹni kíro ẹni bẹ́ẹ̀ kó máa mu ewé yìí àtegbò yìí pẹ̀lú ewé àkókò kó ṣe jiná irú ẹni bẹ́ẹ̀ yó wá fi atalẹ̀ sí atalẹ̀ wọn ò fi sí wọn ò ṣe gan ni ṣẹ́ǹgbọ́ kó máa mú lóòrèkóòrè ní agbára Ọlọ́run á yóò làákàyè èèyàn yóò padà sí bó ti yẹ àdìgbà tí yàrá rí i pé èèyàn ń gbàgbé nǹkan jù èèyàn ti wá rí i pé nǹkan míì fẹ́ máa wọ̀ ọ́ kí o gbìyànjú kó ṣe é ṣe rí egbò yìí kò dìgbà tí nǹkan bá ṣe kéèyàn tó máa mú o ṣẹgbọ́ iṣẹ́ tí ń ṣe nínú ara kò kéré ìṣẹ́nu mi gbálágún lónìí ń sọ yòókù di ọjọ́ mi nítorí àwọn èèyàn wa kán lè bá jàǹfààní wa dáadáa wọn máa ń pẹ́ bàbá làákàyè o gbé gbogbo ẹ̀ kan tó gbogbo ẹ̀ kálẹ̀ lọ́rẹ́pẹ́tẹ́ àwa fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ màá fẹ́ kẹ́ jàǹfààní mi ní ti dáadáa ṣòtì yóò dáadáa báyìí nísìn tó bá di ọjọ́ mi à máa tẹ̀síwájú orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà a kì í bá a mọ̀ ẹ lè fẹ́ béèrè nípa ìrìn àjò yín ẹ wò mí Ọlọ́run lọ́ba tọ́mọ̀ o òye lọ́lọ́run fi hàn àwọn ènìyàn o ṣùgbọ́n nínú òye yẹn náà à ń gbìyànjú abẹ́fẹ́ tọ́jú ara yín fún ìlànà ewé àtegbò ẹ̀kan sí wa tí ò sí mẹ́kú mẹ́ja wá tí ò sí nínú ẹ̀yin tó sì dúpẹ́ pé ọlọ́wà ṣeun òkè òkun lẹ́wà ní àdúgbò èrè ọ̀sà pé ẹ fẹ́ kí DHL ọba yín gbé wọ́n bá yín gbé ṣùgbọ́n ìrẹ́ ẹ̀sánwó rẹ̀ a kì í bá wa mọ̀ o tẹ́ bá pé nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ tàbí kẹ́ pè mí níbẹ̀ àwọn fídíò mi kan bẹ tí mo ṣe ibi tẹ́ ẹ ti máa rójú mi fídíò yẹn kì í sọ̀rọ̀ ọdún 5 sísìn yìí o ìgbà tí mo fi ń gbé Bàrígà ní o sọ gbogbo bí táwọn sọ pé ẹ má pè mí lórí WhatsApp anybody free láti pè mí lórí WhatsApp tí ń sì dáhùn mo ní WhatsApp group gbogbo WhatsApp group yẹn jẹ́ 22 lọ́lọ́kan-ò-jọ̀kan olómi tútù ọba ìràwọ̀ òun jẹ́ 11 life spiritual solution ìyẹn jẹ́ 10 free ní gbogbo eléyìí ṣùgbọ́n tẹ́ ẹ bá wọbẹ̀ ẹ gbọ́dọ̀ send link ẹ gbọ́dọ̀ send sticker ẹ gbọ́dọ̀ send fídíò mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìwọ ọbẹ̀ nìyẹn ṣùgbọ́n àǹfààní wà fún yín tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ ìbí kẹ́ send fọ́tò ẹ̀yọ̀ kan pé káyọ̀ ṣàdúrà fún yín nínú gúrùpù tẹ́ bá wà mẹ́ àwọn èèyàn ṣàdúrà fún yín bẹ́ẹ̀ ṣáàrí gúrùpù èyí tó jẹ́ tó kún tó fi jẹ́ pé 22 ni pé òun jẹ́ home spiritual solution yàrá àṣírí lélẹ́yìí èèyàn fẹ́ bẹ̀rẹ̀ látàrí àwọn àlátọ́lá ni àti solution sí ọ̀fẹ́ ni àbí lára àwọn iṣẹ́ tá a ti fílẹ̀ ọ̀fẹ́ máa gbàgbóyé lórí ẹ̀ ọ̀fẹ́ ni àbí ó tiẹ̀ fẹ́ béèrè iṣẹ́ míì sí ọ̀pápọ̀ mọ́ gbogbo èyí tá a ti fi sílẹ̀ ọ̀fẹ́ ni ṣùgbọ́n àpò 5 faransé tó bá jẹ́ pé faransé lẹ́wà òun lẹ́ẹ̀ fi wọbẹ̀ lówó ti Nàìjíríà 5,000 ni tó bá sì parí oṣù ẹ̀ tó máa san 5,000 tágbára rẹ̀ bá ka wọbẹ̀ wọ́n táwa mọ̀ pàgbára rẹ̀ ọ̀ka wọnú pọ́pílìkì yọ̀ọ̀dà fún wa o ẹ̀ jẹ́ fún wa ní nọ́mbà kẹ́mújọ àpò +23480 3298 3298 +23480 3298 3298 ẹ jẹ́ fún nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 1928 +229 54 651928 tẹ́ bá ti pè kan tí ọ̀lọ́ ẹ pè kejì ṣùgbọ́n WhatsApp 3298 3298 yẹn ibẹ̀ ní kẹrí pé ẹ fèsì àwọn nọ́mbà mi yòókù mo ti bí ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà kù ẹ bá yòókù lórí YouTube adára fún wa o tí fídíò yìí bá dọ́wọ́ rẹ̀ mo fọlọ́mù bí ọ má dé mọ́lé o ìwọ náà pín yọ kárí. Mọ̀kànjú ọlá kí ló dé tọrọ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí.
pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà oyè mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ ló tún fẹ́ bá sọ tẹ́lẹ̀ fọ́ ọ̀bá ṣe lọ́jọ́ ìrànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidán ìdájà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n má tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní jásì. Bàbá ayé ti sú mi. Má kánjú bó ti ṣe rí gan-an lọ́dà. Bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèsí ń gùnge ọrùn bí ti rí nu bí wọ́n bá ní kó pè bí ti rí wá gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn mọ́kájú gba nọ́mbà yìí kó pè é. Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́ bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ Àyẹ́dáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. bírí àjò rẹ bá wá ka mórílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 8032 98 3298. Òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ńbẹ́ nílé ni tàbí lókè òkun. Bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù, nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. Fọkàn balẹ̀ lọ́sọ̀jòjò ìbànújẹ́ náà. Bọ́ ọba lè débẹ̀, ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà. Pánkó pè oníṣègùn ìbílẹ̀ àpò ìbò ti gbóyin ajá kàkà ni. Kò sí irúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ. Tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n, gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run wọ́n bá gbé fúyẹ̀. Nítorí pé Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ síyanu. Agbára Ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dá